Hello. Ẹ̀dùn ṣé ẹ̀yin lẹ ní fault ni àbí mọ́tò yín ló ní fault? Kí ni tí mo gbogbo eléyìí náà? Ẹ̀dẹ̀ gbé mọ́tò kó lọ́nà kẹjẹ́ kí n máa lọ́n tèmi. Ọ̀gbẹ́ni lọ́yà àbí kí wọ́n ti korúkọ ẹ̀ ṣé wọ́n ló ń ṣe kéèsì chief Mrs. Ọláyẹmí mo lè foyì òun ló ń jẹ́ kọ́ ọmọ ológo já sínú omi gbóná tó o bá kọ̀ tó o bá jáwọ́ a fún ẹ ní ọ̀sẹ̀ kan a kàn dín New York. ìrọ̀bà yé jẹ́ òtítọ́ kúrò bí ìwọ olótìtọ́ kan kì í lẹ́ni olótìtọ́ ìlú lòṣìkà ìlú ayé ti dorí kodò irọ́ láyé ń fẹ́. Belubelu. Ọlọ́run kó má ràn lú yìí lọ́wọ́ o. Kí ni ìtumọ̀ gbogbo rọ́bìṣì báyìí sí? So lójú yín sì ẹ ti wá tẹ́tì mi nìyẹn. You are joking. You are what? You are joking. Ṣẹ̀rí kéèsì once tí n bá ti determine ìpinnu mi ni wípé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Kò sí nǹkan tẹ́ lè ṣe o, gbogbo ilé tẹ́ ń ṣe yẹn frapapa. Rubbish. Nonsense. Ẹ̀dẹ̀ tí mo nothing. Ẹ̀ mo nada. Ẹ̀dẹ̀ mo nothing. Nothing. Big sister, ó sọ fún fẹ́ lómi. Bẹ́ẹ̀ ni mo fẹ́ rẹ̀ jókòó. Ṣé o sì? Jókòó ọ̀rọ̀ wà. Yorùbá ní tára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú tá a bá sọ fún òru hẹ́rẹ̀ kò ní jẹ́ ká sùn lóru. Bùkúnmi, kí ló wà láàrin ìwọ àti Bọ̀sùn? Bọ̀sùn mi. Bọ̀sùn ọmọ lọ́yà. Ọmọ lọ́yà Bọ̀sùn kan náà Bọ̀sùn wa. Mo ní Bọ̀sùn. Of course kò sí nǹkan kan láàrin wa náà. Ṣé o mọ̀ pé gbogbo steps yín níjọ birthday party yẹn gbogbo ẹni mo rí? Big sister, kò sí nǹkan kan láàrin mi àti Bọ̀sùn. Tá bá jọ rẹ̀ bẹ́ẹ̀ a kàn máa sọ̀rọ̀ nípa schools, a máa sọ̀rọ̀ nípa life ó tán. There is nǹkan kan tó tún exist lẹ́yìn ẹ̀. Moreover tí nǹkan bá láàrin wa nǹkan. Pé tí nǹkan bá ṣe wà láàrin nǹkan. Ṣé wo mọ̀ pé ohun tó yẹni ló yẹni? Okùn ọrùn kò yá adìyẹ. Jẹ́ wá sọ fún ẹ. Okùn ọrùn ó tún wá yá adìyẹ. Ṣùgbọ́n ẹni tó fà á dání òun ni kò yẹ. Yorùbá ṣé tí n bá sọ̀rọ̀ fún ṣé wàá gbà mí kan? Mo ń gbọ́. Wàá gbọ́. Ok, kò sí nǹkan kan láàrin wa. O ní kò sí nǹkan kan. Kó ya má sí nǹkan kan ni o. O gbọ́. Look at me. Ẹ wo ẹ ṣé mo tètè gbàgbé. Ẹ ṣé ọ̀rọ̀ lórí Olúwabùkúnmi ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa admission tàti nílé láti jọjọ́ Olúwa sì jẹ́ kó bọ́ sí. Ọ̀rọ̀ nípa guarantors form ẹ̀. I'm talking about the parents to guardians form tó máa ń sign. Mo fẹ́ kẹ́ bá mi bá sign so that to facilitate the admission process in that way. That's for the London School of Nursing. Yes. So that now, it is one thing where you love nursing
but ṣé òun bùkún mi fúnra rẹ̀ láti ṣe nursing? Bùkún mi fúnra rẹ̀ gan ló máa ń jẹ lẹ́nu. Ó sún òun láti tọkàntọkàn ló fi accept pé nǹkan tó ń wọn láti ṣe nìyẹn. Mi ìdẹ fẹ́ bá jiyàn ọmọ lókè. Lára nǹkan tí èmi ń jà fún ní society nìyẹn. We have to protect the right of the child. Yes. Bùkún mi tàti ẹ̀ ń sọ̀rọ̀ ìkó kí ṣọmọdé mọ́. She's of age. Ó yẹ kán lè máa determine nǹkan tí wọ́n fẹ́ fún future wọn. So since tó ti sọ pé bóyá òun láti ṣe kò sí problem. The only thing ni pé why London for nursing? Kí ló tí ò lè ṣe Nigeria ni? My dear, ẹ̀yin lè tún sọ̀rọ̀ báyìí. Tẹ́yìn náà bá wo Bùkún mi, ẹ máa rí pé ó yàtọ̀ sí Ṣadé. Ẹ mọ̀ yí pé ló wá Bùkún mi fúnra rẹ̀ ó bẹ̀. Òun bẹ̀ ju Ṣadé lọ. That's right. Tá bá ní ká fi sílẹ̀ mi. Ọlọ́run má jẹ́ ká lọ kábàámọ̀ ẹ̀. The best thing is ká ṣàròrà jẹ́ kó máa lọ sàn kó lọ parí ìwé ẹ̀ without any distraction. Tó bá ṣe yẹn tán, á lè wá síbi á lè wá di nǹkan tó bá fẹ́ dà. Ó dé àwọn láti gbọ́. Ẹ wo, bí ò tiẹ̀ mú tó bá tiẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ yóò máa lọ. Ẹ jẹ́ kó máa lọ. Kò sí problem. Ẹ ṣe. I'll sign the form for you. Kí n tó máa lọ sí Shivers lọ́la. Thank you so much, my darling. Ẹ ṣe gan-an. Thank you so much. No problem. Hold that reminds me. Yeah. What did you? What about case Pastor Charles pẹ̀lú àwọn èèyàn ẹ̀yẹ? Báwo ló ṣe ń lọ sí gan? I'm interested. I want to know how far. Kí ló wá ń ṣe báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Kò yé mi náà. But mo believe pé malaria ni. Malaria? Ma tó get over it. Ó ṣe jẹ́ ká lọ rí doctor instead of self-medication. Ṣó necessary ṣá? Ó wà very very important. Okay. Mo sì gbọ́. Ká lọ rí doctor. Oya, ẹ ṣe kan dọ́kọ̀. Oògùn wo ni màá wá lò ní ìsìn? Torí malaria yẹn ń wọ́rì mi gan. Àbúrò, ó dẹ̀ sọ̀rọ̀ bí ọmọdé. Ṣó fẹ́ sọ fún mi pé o ò mọ̀ pé you are 2 months pregnant? Doctor, mo lóyún. Ìwọ lóyún. Èmi náà gò. Wọ́n máa ṣe lóòrò bí tí o lè jẹ kọ́kọ́ bọ̀ tó lóyún. Ṣó fẹ́ sọ fún mi pé o ò mọ̀ pé gbogbo symptoms tó rí yẹn symptoms olóyún ni? Ṣọ́mọdé ni ẹ ni? O ò ní boyfriend? Àbí ìwọ jẹ́ gẹ́gẹ́ bí Maria tó bí Jésù tí invisible oyún fi máa dé ikùn ẹ? Wá sọ fún mi pé solution sí oyún ikùn ẹ ló ń wá. O ò ní sọ fún mi pé o ò mọ̀ pé o lóyún. Okay, doctor. Kí ni solution? Torí mọ́mí ò gbọ́dọ̀ gbọ́ o. Fine. Anyway, tó bá jẹ́ pé ẹ̀rù mọ́mì ló ń bá ẹ, màá mọ bí mo ṣe máa bẹ́ẹ̀ pé mọ́mì àdẹ́sẹ̀túlẹ̀ kò ní sí wàhálà. Dókítà ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí mọ́mì gbọ́. Kò lè ṣeé ṣe. Ọ̀rọ̀ tá ní kí bàbá má gbọ́, bàbá náà ló máa parí ẹ̀. Màá mọ bí màá ṣe bẹ́ẹ̀ bá mọ́mì sọ̀rọ̀. Sí wàhálà, ṣùgbọ́n. Gbà méjì lọ ní kò lò bọ̀ tára ẹ bá rọ̀ olùdó mẹ́rin. Ara mi ti ẹ̀rọ gan. Ó tí wọ́n máa fi sínú báàgì ni ló ń sìn náà. Má lò ó. But omi rèé náà. Ṣé o ti rí? Tí mi bá agree pẹ̀lú ẹ pé ká ṣe oyin, mi ò ní wá. Talkless pé máa tún gba oògùn. Má lò. Ẹ mọ kó máa lò but ló ń sìn. Kí n lò ní ìṣubú? Ṣùgbọ́n omi nílé ló náà. Okay, no problem. Wọ́n ní ilé ní sọ́la gbogbo ẹ̀ máa calm down.
ilé ni kò máa lọ straight o. Níbo mo tún fẹ́ yà sí? Ilé ni mo ń lọ. Ilé ni kò máa lọ. Ó ṣe gan. Ilé náà kú sí o.